Ìrírí màmá ń bẹ o, ìrírí ń bẹ lókè ìpẹ́ o. Ẹni ò mẹ́la ìjúwe ẹ̀la kátàkátà wọn ẹsẹ̀ ọmọ màmá ń wọlé o. Ọ̀rọ̀ burúkú tó kún tẹ̀rín. Ayé kàyéfì rè o. Ayé kàyéfì rè o. Àràbà sóra mú o torí kodò ń bá rere. Ajáwé wo oróṣọ ìmọ̀lùkùtù pẹ́pẹ́. Kàyéfì rè o. Kàyéfì rè o. Àràbà túra mú o torí kodò ń bá rere. Ajáwé wo oróṣọ ìmọ̀lùkùtù pẹ́pẹ́. Ohun amọ̀lámọ̀ èyí a ò mọ̀ ó ṣàgbà ẹni. Aṣọ tó kọ́gùn ségun là ń pè ní jẹ̀pẹ́. Ẹni Ṣàngó tójú ẹ̀ wọlé kò ní bọ́ba kò so. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ibi ẹ̀rìn délẹ̀ máa rí mọ́. Ìrírí ló dorí àgbà kodò. Mo ní ìrírí ló dorí àgbà kodò. Àgbà ṣáà lóhun torí tójú wọn fi jìn o. Bẹ́ẹ̀ bá bí wọ́n lérè wọ́n rí wí o wọ́n rí sọ. Àìrìnjìnà ṣóhun làwòrán bùkẹ́ ọ̀kẹ́rẹ́. Bọ́dẹ̀ ẹgbẹ́gbó títí yóò pọ̀kẹ́rẹ́ tó súnké. Ohun ojú rí àwọn wọlé ìròyìn kan wò. Àfikà ti sẹ́nu dákẹ́ ìrírí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ ayé. Kàyéfì rè o. Ògùngùlìsà owó owó. Àràbà túra mú owó owó. Ògùngùlìsà owó. Owó owó. Ògùngùlìsà owó. Àràbà túra mú torí bodò. Ajáwé wo oróṣọ ìmọ̀lùkùtù pẹ́pẹ́. Seya melake na sina mania sinima le kalogana yalo yena ya zina. Ìrírí màmá ń bẹ o, ìrírí ń bẹ lókè ìpẹ́. Ògùngùlìsà Ẹni ò owó. mọ̀ júwe ẹ̀la kátàkátà o. Ibi tó rìn dé ṣóun ló máa rí mọ́ o. Àpọ̀mọ́ ẹsẹ̀ ọmọ màmá ń wọlé o. Ọ̀rọ̀ burúkú tó kún tẹ̀rín. Ayé kàyéfì rè o. Kàyéfì rè o. Àràbà sóra mú o torí kodò ń bá rere. Ajáwé wo oróṣọ ìmọ̀lùkùtù pẹ́pẹ́. Kàyéfì rè o. Kàyéfì rè o. Àràbà túra mú o torí kodò ń bá rere. Ajáwé wo oróṣọ ìmọ̀lùkùtù pẹ́pẹ́. Ohun amọ̀lámọ̀ èyí a ò mọ̀ ó ṣàgbà ẹni. Aṣọ tó kọ́gùn ségun là Wait now.
Sweetie, what's up? I'm fine, darling. Oh, God. No contest of any bomb. Mabi. Oh, what of Solo in software? But there's something you make back your pillow, Sola. And Mashawa Kojanua Julioba, Timmy Yakoba. What possible now? I know what you're thinking. What the Peboya tobacco sorry for me. Surprise visit. Could be something. No. What is the bag? You want to survive? Baby, me late, no Jemmy Sile. Do you take a back the fight? Only one man better. Lola. Yes. You can see that I'm always working. What is the bag now? He trusts the Okulini. Okulini Buru. To back and prove it, right? But when you take it, I'm at your lunch. No. Nearly done it. I have some files to treat. Or maybe after the day, about to close. I'm going to be dinner. Dinner. Please, no. No, the official organic body received 1 files. No more of shit. I'm watching you. Sweetie. Listen at you. Sweetie. Leave me alone. Come on. I hear you up. Some of my organic like you. Hello, boss. Oh, Timoni, ko she si Cynthia ṣó ti ṣe. Yes, sir. Me ò tí show yẹn sí Cynthia, sir. Kí ni reason tó ṣe tí ṣe? Yes, I'm sorry, sir. I want file, sir. Proof me náà ni mo ń treat. I'm sorry, sir. Ṣé nǹkan ṣe ẹ́ ni? Òun ẹ̀ kò ṣòwò sí yàn. Olóhùn ṣe àwọn files tí mo kọ fún ẹ. Ṣé mi ni mo máa set priority? Àbí èyí tó bá jẹ́ priority ní iṣẹ́ tí máa ràn fún ẹ? Àbí wọ́n ni wàá sọ fún mi? Yes, sir. Sir. I'm just trying to fix it. Iṣẹ́ bẹ́ẹ̀ fún náà mo ń ṣe, sir. Now listen. Má ṣe 500,000 yẹn mọ́. Ṣe 2 million naira. As soon as tó bá dé ti ṣe, kó jẹ́ kí n mọ̀ kó sọ mi kó ti ṣe. Do you understand? Yes, sir. 2 million, sir. 2 million, sir. Okay, sir. Ma ṣe since right away, sir. Okay, sir. Bọ́ ṣe máa ń náwó obìnrin ní kí n send 500,000 sí. Wọ́n tún sọ pé kí n send 2 million sí. 2 million? I'm telling you. Sọ́bìnrin, ìyàwó wọn. Ìyàwó wọn máa kọ́. Ṣé bára àwọn ọmọ tó máa ń gbé kiri yẹn ni ó ṣe máa ń náwó ènìyàn. Àwa ká ń forin ṣe, tá à ń fọrùn ṣe, àṣìṣe lálẹ́, ọ̀sán, àárọ̀, àárín ìkọ̀kọ̀ gbà lọ́wọ́ ga, àfọ̀bìnrin nìkan. Ó dé máa fi iṣẹ́ pa èmi. Torí èmi gan, mo níṣẹ́ lọ́wọ́. Iṣẹ́ kan rí náà láti ṣe. That means pé bùjẹ́ bùdánù lọ gẹ́ẹ̀ ni. Man, the way he spends money, man, is get on to that. Only ìkọlẹ̀ Baby, ọkùnrin ni wọ́n náà. Ọkùnrin yẹn, give me money. Ara. Kí ni? Náà rí tó bá ti di end of the month, máa gba salary. Kí n dúró di end of the month, kó tó fún mi ní 5,000 naira tó máa ń fún mi àbí? Okay, fún yàn 2 million, wọ́n fún mi 5,000. I'm surprised. Ó dàbọ̀. Hello there. Hello. Má bínú kẹ́. Àwọn obìnrin wọn ti like ojú. Ṣùgbọ́n kó ṣàṣọwọ́ wọn sí. 2 million. 2 million. But move back on this, it will sound like emergency. Getting here today, we'll check and we'll do normal symptoms of pregnancy, cramp, backache, normal symptoms. Only pains throughout that no. Wait, aren't you supposed to be here ni ìjẹta àti ìjẹrin? Yeah, I was, but we had emergency in the hospital, so I couldn't make it. You couldn't make it because
Resign. Sir? Resign from your stupid work. What am I paying you for? No, I'm asking, what exactly am I paying you for? Why am I even paying you at all? Il est non fún salary bi tó ti ṣe. Il le mi fún ẹ. Sherry sir, mo tún tẹ̀lé ní wípé ó fẹ́ ní ọ̀lẹ́ rárá. Sir, I tried everything I could. Doctor, I cannot condone incompetence. You're right with that now. Let's go. Show me motor one here, but I can drop. Okay, I'll call you. Look at Tika. Baloki Bama, Koto, Nanti, Omo, Mikolo, my bow, Koto, torí pé ohun tó ti ní lójú jò lè lọ ní. Ọmọ mi ní gíláàsì o. Ọmọ mi ní gíláàsì. Ọmọ mi ní gíláàsì tí mo fi mọ́jú. Ọmọ mi ní gíláàsì tí mo fi ríran. Káyé mọ́kọ́ mi là, káyé mọ́kọ́ mi là sí mi, káyé mọ́kọ́ mi là sí mi. Níbo láyé yìí wà ń lọ o, ayé dògbò, ó dògbò, ó dògbò, ohun gbogbo dorí kodò. Ṣé ká pẹ́ torí ìgbà kẹ́yìn tá wà ní lòun ìbàjẹ́ fìgbà ẹ̀kan yẹn. Èèmọ̀ o, èèmọ̀, èèmọ̀, èèmọ̀ rẹ̀. Èèmọ̀ o, èèmọ̀. Láì ṣe ọmọ kékeré. Olúwa, ṣàánú mi nínú àjọkà tí mo wà rí. I miss you so much. I miss you so much. So Chief Bádéjọ ó lówó tó tó lè ní ìdẹ̀mọ́ látọjọ́ yìí kò sí gbogbo ọkùnrin tó wà ní táwọn yìí tí mi ìmọ̀ bàárò wọn how come tí mi ìmọ̀ ti Chief Bádéjọ
ẹja ńlá ni màá ní o kò gbọ́dọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́ torí kí ni mo fẹ́ fi irú kan lè ṣe kó lè tó jẹ́ pé tí máa béèrè common 10,000 naira lọ́wọ́ ẹ̀ á sọ fún mi pé òun fẹ́ lọ apply fún lónìí ọ́fíìsì ó ga o chief then send 500,000 1 million 2 million lójú mi sóbìnrin I'm sure kó máa ná jù bẹ́ẹ̀ lọ láti máa ra Benz fáwọn girls ní kí ló wá mú èmi tí mi lè lọ gba owó lọ́wọ́ chief kí ló mú mi tí mi lè cash out aláti ṣe mi gbọ́dọ̀ mọ̀ àti ṣàrẹ̀ torí mi lè wá dùn lára mi láéláé Ọlọ́run má jẹ́ wọn ò ní tójú mi yàn mí mẹ́bọ chief àjọ máa ná owó ẹ̀ ni máa ná owó ẹ̀ máa bẹ́ẹ̀ ná dáadáa ṣe bókun mọ́ bọ́ yín náà ni èmi ara lọ́lá máa bẹ́ẹ̀ ná máa bẹ́ẹ̀ fi dára. ìjọba ọ̀sán o àgbàtàn àwọn ọ̀rọ̀ tí a fún ọ̀rọ̀ tí ó máa lọ máa gbò lọ́rùn ọ̀rọ̀ máa gbò lọ́rùn kò já ó já lọ́dún gbàyìngbà ilẹ̀ ẹni àrà lọ́lá. bàtà àti ṣe èyí tó jẹ́ gbẹ́rẹ́ àti sìn èyí tó sì jẹ́ jíjẹ náà làṣẹ ìjẹ́ o ti jẹ́ o tó wà láti kéètì mo fún ọ̀hún ló wà kún fẹ̀rẹ́fẹ́ tó gbọ́ bó bá ti kàtìké ìfẹ́rẹ́fẹ́ tó ti rí yóò mọ yọ̀ mọ́ ni. bàbá gbẹ́rẹ́ tẹ sín sí mi lábẹ́ ó sì ń ta mí ó gbọ́dọ̀ ṣiṣẹ́ ni o. ń ta ẹ̀wẹ̀ èèyàn tí ó jẹ inú àpáta kò ní wẹ́nu àké yóò mọ̀ pé bẹ́ẹ̀ yóò bá jẹ́ èèyàn ni yóò kọ́kọ́ jẹ́ èèyàn náà ni. bàbá ṣé rí Chigbádéjọ tí mò ń sọ̀rọ̀ ẹ̀ burúkú owó wà lọ́wọ́ ẹ̀ bàbá yìí ó ní owó ẹ wò tó bá fi lè ná owó fún mi máa tọ́jú yín ju bí mo ṣe ń tọ́jú yín tẹ́lẹ̀ lọ ẹ wò kó ná 5 million kó ná 10 million gbogbo owó tí ò ná fóbìnrin rí láyé kó ná fún èmi Àràlọ́lá tó bá dẹ̀ fi ń bá mi lò báyìí máa tọ́jú yín máa ra mọ́tò fún yín máa kọ́lé fún yín ẹ mọ̀ pọ́sẹ̀ kan mo máa ń lò lọ́dọ̀ yín tẹ́lẹ̀ máa lò bí oṣù kan lọ́dọ̀ yín máa fún yín ní gbogbo eré ṣe. ó pa mí oṣù kan ẹ̀wẹ̀ wò mí wò kì í ṣe pé bóyá tó bá fi lè rí bẹ́ẹ̀ ntẹ́mi fún ọyìn ó ti rí bẹ́ẹ̀ ni ó gbọ́ bí fàkànṣe wí ni ń gbé bíná bá jó lóko màjàlá ní délé ṣòfófó ní àfọmọ aráyé gbà tí wọ́n parapọ̀ wọ́n láwọn bòmí dìtẹ̀ wọ́n láwọn ò ní bómi rẹ o omi ò lápá omi ò lẹ́sẹ̀ o àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ tèwé tàgbà ni wọ́n yọ mọ́ mi wọ́n gbé fojú ewo mi o àti kí àtọ̀pẹ wọ́n júwe ni ẹ fi wo mi o igi tọ̀pẹ yọ mọ́ mi bó bá kọ́ débẹ̀ báyìí yóò mọ yọ ṣẹ̀ṣẹ̀ mọ́ ni. àṣẹ. àfi òní ìwọjà káráyé mọ́ rí. àṣẹ. tèwé tàgbà báyìí ní mọ́ yọ mówó ó mọ̀ pé bọ́mọdé bá ròyìn á sì jàkàrà gbó oyin ni ìwọ báyìí gbogbo àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ti dàkà ìwọ ni ó mọ ọpọ́n gẹ̀gẹ̀ bí ọ̀kọ́. máa dúpẹ́ o yóò jẹ́ bẹ́ẹ̀. tí má ti lọ kí n kun àtíkè yẹn. fẹ́rẹ́fẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fi ń sugi. ẹ ṣé gan bàbá ẹ ṣé. wọ́n jò pọ́lá pọ́jù ó wà ní olódùn. ẹ ṣé bàbá. tó bá ti ṣiṣẹ́ báyìí. ìdí ọ̀nà yìí pọ̀ bẹ́ẹ̀ òṣogùn fún ọ̀fẹ́ kan tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ ọ̀bá gbéwé ilé ìdí àìkú ọkùnrin yóò bá fẹ́ràn rẹ̀ á ṣe kórì rẹ̀ fúnnú ni. àwọn gbọdọ̀ gbé wá ká mọ́lé yìí bí ó lérò gbàgbára mi náà lè tó fẹ́. àwọn òun ìlànà ìbá wọn wọ̀ dùgbẹ́ òun bá ní òṣèlú tó sì. mo ti wọ ẹ lé wọn ló wà ń bí ìbọn ṣe rìn. ṣáyé wá ṣe ń rí báyìí. ó máa ṣoore kan fún mi bàbá mi gbé kúnlé wọ́n wá sọ fún pé ara mú mi ò yá ibi condition wọn dẹ̀ critical gan pé kó máa bọ̀ ní báyìí. ṣé lóòótọ́ dẹ̀ lára wọn ò yá. kí ló kẹ́ ń bẹ́ẹ̀.
Kan ṣáà pé bá mi pé kó sọ pé kó máa bọ̀ nílé. Ẹ ò dààmú nọ́mbà ń wá. Dààmú fòlù ṣe kí ni nọ́mbà rẹ̀. Má wọrí máa lọ máa bẹ̀rẹ̀. Pé lójú mi. A ní o máa lọ sẹ́ máa pè wọ́n. Ó ti ń lò máa rí mọ́ o. Hello? Àpọ̀mọ́ ẹsẹ̀ ọmọ màmá ń wọlé o. Ọ̀rọ̀ burúkú tó wọ́n tẹ̀rín. Ayé kàyéfì o. Ayé kàyéfì o. Torí kodò ń bá rere. Ajá wo ṣọ ìmọ̀lú kutu pẹ̀pẹ̀. Hello? Ta ló sọ̀rọ̀? Àdùkẹ́ ló sọ̀rọ̀. Àdùkẹ́ ò nìyẹn. Ẹ wo ẹ lè mọ Àdùkẹ́ tó ń pè yìí o. Ẹ wo ará àdúgbò ọ̀dọ̀ ọmọ mi ni o. Ẹ wo ó rẹ mọ́ mi gan ni o. Ó rẹ mọ́ mi. Bẹ́ẹ̀ Kí ló ṣe wọ́n? ẹ wo àti ẹ̀mọ̀ kan tó ń ṣe wọn o. Mo gba nọ́mbà wọn ni o. Mo ṣe ní kí n sáré pè yìí kẹ́ni máa bọ̀. Ṣé wọ́n ti rush wọn lọ hospital? Àti rush wọn lọ sí hospital. A ní kẹ́ kọ́kọ́ dé náà lẹ̀. Okay. Ẹ máa rẹ̀ mo ń bọ̀ right away. So I'm coming right away. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé wọn lọ sí nearby hospital. Please ẹ jọ̀ọ́ lọ. Ẹ jọ̀ọ́. Okay, mo ti mọ̀. Ohun amọ̀lámọ̀ èyí a ò mọ̀ ó ṣàgbà ẹni. Aṣọ tó kọ́gùn ségun là ń pè ní jẹ̀pẹ́. Ẹni Ṣàngó tójú ẹ̀ wọlé kò ní bọ́ba kò so. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ibi ẹ̀rùn délẹ̀ máa rí mọ́. Ìrírí ló dorí àgbà kodò. Mo ní ìrírí ló dorí àgbà kodò. Àgbà ṣáà ló ń torí tójú wọn fi jìn o. Hello? Bẹ́ẹ̀ bá bí wọ́n lè. Please, I'll be in the office in the next 30 minutes. Yeah, mo sáré jáde. Just give me some, maybe 30 minutes. I'll be there. Oh, thank you. Yeah. Mommy, bí mo ṣe rí call yẹn nìyẹn tí mo ń sábọ̀, mo lára yín ò yá. I was just like, mo wá ṣe sọ̀rọ̀ ní ọjọ́ mélòó kan sẹ́yìn náà, nǹkan kò ṣe yín náà. Wọ́n mi lè gbọ́ wípé ara yín ò yá kí ẹ má máa sábọ̀. Even if mo ní kàn gbé lọ sí hospital. Ó fọ́ ní sí mi o, pé mo bá yín pé nǹkan kò ṣe yín. Táwa ń jádùkẹ́. Èmi rò bí pé bóyá àwọn ará àdúgbò yín àbá àwọn ará ilé yín ló ń jádùkẹ́. Okay, ẹ jẹ́ kí n pe nọ́mbà ẹ wò náà. Let me just try the number. Imagine. Nọ́mbà tó pè mí tán sí òun ni ó lọ yìí o. Tó kí ló má ṣàwọn èèyàn náà. Ẹ̀mí tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n máa padà sí ibi iṣẹ́ torí àwọn èèyàn tó dé ní ibi iṣẹ́. So maybe after the work hour, màá pè yín. Màá make sure pé mo get ẹni tó ń jáde kẹ́yìn. Because àbáwo ló ṣe máa dé pè mí pé ara mọ́mí mi ò yá. Ẹ̀yin rẹ̀ ń sìn tí kò ṣe yín. But kò sí problem. Kò sí problem. Ẹ jẹ́ ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká tó wá fi àbọ̀ láti yẹn. Mọ́mí ẹ̀yin ẹ jẹ́ nítorí máa lọ. Ẹ bá fara lẹ̀ ẹ jọ. Bẹ́ẹ̀ bọ̀ ọkọ mi o, ó gúnlẹ̀ láyọ̀ o. Dákun má gbé sọ́kàn o, gbogbo lára mi le o, kò sí ní tó ṣe mí o. Táwọn wá lè pọ̀ wọn nípa mi ò yá. Ìsìnmẹ́ ní jádùfẹ́ ọ̀gá o. Sit down. Thank you. Anyone, sir? Hello. Hi, sir. I'm good. Yes, sir. Mo mọ̀ pé mo mọ̀ ọ̀tún ọ̀gá mi. Ọ̀pọ̀ ẹgbẹ́ wọlé láàárọ̀ ó ní màmá òun sick. They are
actually called in sick. Check on the today, for sure. No, sir. Actually, me after to break up. Oh, really? Yeah. No, well, I'm going to show you actually. Wo Sherry. Mo mọ̀ pé mo mọ̀ tí nǹkan mi. Mo fẹ́ ṣàlàyé bí mo jẹ́ ni. Àwọn èèyàn máa ń pè mí ní special breed. Ṣé bí mo ṣe wà yìí? I'm kind of sweet and tasty. So, mo wá wò pé bí a kì í kò sọ fún mi díẹ̀ nípa mi. Ṣé o tẹ́ bá taste mi? Ní jẹ nǹkan mi mọ̀. Ṣé bí mo ṣe wà yìí? Tight and slippery. Yeah. Wá fẹ́ kẹ́ ṣe kí ni? Mo fẹ́ kẹ́ tẹ̀lé mi jáde nsìn. Ká lọ jẹ lunch. Tá bá ti wá jẹ lunch tán, èmi àti Amawa, maybe any hotel of your choice then. My live really special vibe. And my live feel blend me. Okay. You understand? I am an adult. Oh. No longer a child. I love that. So, Timothy brother, we need to fair taste it. Yeah. Not fair taste it. No. Okay. Oh, this is how it's gonna go. And be a daddy. Oh, thank you. Spoiled. Oh. My wife and I pay bad for you. Oh. So this is it. All right. She shall only let you attend see on facts. And the two shine tea one sitting for a while. What look back? I live in the room, make it very comfortable. Oh. Okay. I will spoil you and show you how Oh, I can see that. I love you already. Okay, so I'm going to go make it comfortable. But that's a phone driver with me. Chief, I feel we are sorry for you, you know? No. Come on. We have all the time. Back the rush. You are blind. So it's a bit of this. Can I feel? Thank you. Àràbàtúrà mú o torí podò ń gbárèrè ajáwẹ̀wò oróṣà òye mọ̀lúkútù pẹ́bẹ́. Bàdéjọ́ Bàdéjọ́ ṣéjọ kó wọn ọ̀dà ọlágara jù ètò ti tò ẹni bá wọn mọ kì í sùn. Ọ̀rẹ́ ni kò gbọ́dọ̀ sùn iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ọmọ tó mú wa ń dọ́sọ̀ ó dọ́sọ̀ ajé ń bẹ lára rẹ̀ ọmọ pé tí n bá ní kankan bó ti rí rè bọ́ ọba wà lọ́wọ́ àbọ̀bọ̀ ó ti bá ajé ń bẹ lára rẹ̀ nígbà tá a yọ gbogbo tá a lò fún wọ tán ó tún wá kó àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ kan tó ṣe pé àtúndé kó wọn lárúbọ tó wó tún jáde bẹ̀ mọ́ lọ́jọ́ jáde ní yòdò owó rẹ̀ ó tún yámúra tí ó tún pọ̀ sí ọmọ pé bẹ́yìn iwájú bá dẹ́ran tèrìgì àgbà ọ̀rọ̀ kan táwọn bá sọ́ọ́lì àdègùn bó pẹ́ títí kàṣà ìṣẹ́ bẹ́yìn iwájú bá dẹ́ran tèrìgì àgbà èmi ògùn bẹ láàrin mọ̀ ọkàn rẹ balẹ̀ sọ́gbọ́ àmọ́ kò kíní kan tí mo fún ọ ẹ̀bùn mi mo sì ti sọ pé kí gbẹlẹ́wù lọ rè ra nǹkan tó kù wá lọ́dọ̀ àtẹ́wọ́ tọ́ba ra tọ́ba dé lónìí náà là á parí rẹ̀ àmọ́ là lórí gbà tọ́ba dọ́wọ́ rẹ̀ lọ́la wọ́n wà lórí wá sínú báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní ibùdó lílo ni tọ́ba bùdó ń jọ tọ́ba lò lónìí nígbà tí ó bá dọ́là owó ńlá kan wọlé ní alẹ́ bí ojú mo wí bẹ́ẹ̀ àgọ́ lọ́jọ́ orí mi jáde ẹ ṣe ọkàn rẹ balẹ̀ wọ́n jà yá o. tó bá ti ṣe díẹ̀ kí owó orí fóònù yìí wọ̀ bá ti ṣe bí ṣe máa ń ṣe yẹn. gbogbo kala ń kó ló bẹ̀. máa gbọ́ gbogbo àgbọ̀ ẹ̀ bẹ̀ ká lọ o rè wá o. Ìrírí màmá ń bẹ o ìrírí ń bẹ lókè ìpẹ́ o
ẹni ò mẹ́la ìjúwe ẹ̀la kàtàkàtà o. Ibi tó rìn dé ṣóun ló máa rí mọ́ o. Àpọ̀mọ́ ẹsẹ̀ ọmọ màmá ń wọlé o. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀yìn. Kàyéfì o. Kàyéfì o. Àràbà sọ̀rọ̀ mú o torí odò ń bá rere. Ajáwé wo oróṣọ ìmọ̀lùkùtù pẹ́pẹ́. Kàyéfì o. Torí odò ń bá rere. Ajáwé wo oróṣọ ìmọ̀lùkùtù pẹ́pẹ́. Ohun amọ̀lámọ̀ èyí a ò mọ̀ ó ṣàgbá ẹni. Aṣọ tó kọ́gùn ségun là ń pè ní jẹ̀pẹ̀. Ẹni ìṣòro tójú ẹ̀ wọlé kò ní bọ́ba kò so. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ibi ẹ̀rìn délẹ̀ máa rí mọ́. Ìrírí ló torí àgbà kodo. Doctor, how is she? Yeah, I'm happy to inform you that she has been declared a bouncing baby girl. But I have a concern. Possibly, labor for too long, so she's weak. Getting back to everybody, so continue conferring for the one you pay to take me away before you do monitor. You better be here to monitor. No problem, sir. Do you understand? I understand. I'm not a woman, but I'm going to shoot. No problem. So I should know. She's fine, she's on trip. Let me check it. Bí mo ṣe bímọ ní ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún 2020 nìyẹn o. Ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún 2020. Kábíyèsí Elédùmarè. Ẹ wò ó, gbogbo ẹ̀yin tí ń wò wá nílé, ẹ̀ ń bá lówó òtẹ́rù, ẹ̀ nírọ̀ nípa. Ìwọ̀n tí ò ìtàn náà alẹ́ rẹ̀ ló mú lọ́wọ́ o. Ẹni bá ní òsáyé. Ẹja yóò fi dán án wò lẹ́ẹ̀kan, yóò mọ̀ pé nǹkan ń bẹ. Tọ́ arábìnrin Ọmọrìnsọ́lá ọmọ bíbí inú Bádéjọ. Ọmọ tẹ́ ẹ bí lọ́jọ́ karùn-ún oṣù karùn-ún ọdún 2020. Ta lẹ lóyún ọmọ fún àti wípé kí nìdí rẹ̀ tí bàbá yín fi máa ń tì yín mọ́lé ní gbogbo ìgbà, àbí ẹ fẹ́ jẹ́ káwọn aráalé ó mọ̀ kọjá ohun tí wọ́n mọ̀ lọ ni. Olóòtú, má jẹ́ ká gbọ́ ti kúrò nínú ọdẹ afẹ́fẹ́lá pẹ́rẹ́. Kábíyèsí Elédùmarè. Láti kékeré mi ni bàbá mi ti nífẹ̀ẹ́ mi lọ́pọ̀lọpọ̀, débi wípé ó ní àwọn ojúṣe kan tí ìyá máa ń ṣe lórí ọmọ, àmọ́ bàbá mi ló máa ń ṣe lórí mi. Igi oko ń rúwé, inú olóko òòṣà ìbádùn. Bí mo ṣe ń dàgbà sí, bẹ́ẹ̀ ni ìfẹ́ mi peléke sí lókun àyà bàbá mi. Come to daddy. Èmi ni bàbá ẹ̀. Do you trust me? Nǹkan tí n bá ti sọ fún ẹ tàbí nǹkan tí n bá ti ṣe, o gbọ́dọ̀ sọ fẹ́ ní kankan. Kí ni mo wí? Gbọ́dọ̀ sọ fẹ́ anybody. Good girl. Ẹni tó bá ti sọ fẹ́ anybody, Daddy will buy you a lot of gifts, a lot of candy, and a whole lot of biscuits. Do you want candy and biscuits? No, tell me, do you want? I can hear you. Yes? Okay. Please, Daddy here. Good girl. Now, he tap patience, or put us off anybody.
ohun amọ̀lámọ̀ èyí a ò mọ̀ ó ṣàgbà ẹni. kòkòrò fẹ́ pòròpórò dínú àforí ẹni ló máa ń kó ni yọ. ìfẹ́ bàbá sí ọmọ làwọn ènìyàn ń pè é láì mọ̀ wípé olùsí adìyẹ kò torí Ọlọ́run ṣe bọ́dún bá dé kó fi pátá sẹ́nu ni. ọjọ́ burúkú èṣù gbomi mú. aṣọ tó kọ́ kù ṣẹ́gun máa ń pè ní ọ̀pẹ ẹni Ṣàngó tójú ọ̀rọ̀ sọ̀fẹ́ ní kọ̀kọ́. Even your mom must not know. Tí màmá ẹ̀ bá ti gbọ́ àbítẹ́lẹ̀ kó máa gbọ́, ó máa kú mi lẹ́nu. Do you understand? That is going to buy you a lot of things. But if you are naughty, then ó máa kú. Now, go to your room and calm yourself up. Èṣù ṣajá ó di ohun ètùtù fóògùn. Èṣù ṣaṣọ àlà ó ń gbélépo wọ̀ ìyá àjà. Èṣù ṣe ẹlẹ́dẹ̀ ó fi gbogbo ara ṣe eruku délẹ̀ jìgbìnì. Èṣù ṣe Bádéjọ ó ń bá èmi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo ní àjọṣepọ̀. Kábíyèsí Elédùmarè àìrìn jìnnà láàrá bukẹ ọ̀kẹ́rẹ́ tá a bá wẹdò dé àbí kan àárẹjà tó yarọ. arábìnrin Ọmọrìnsọ́lá ní gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí wá ń ṣẹlẹ̀ o ibo nìyá tó bí i lọ́mọ wà tí gbogbo ìṣẹ̀lẹ̀ ńlá yìí tí ò fi hàn sí wọn. Olóòtú ọmọdún mi ìyá mi ọ̀hún àbíyamọ tí ń dúró sí ni lọ́jọ́ ìṣòro. Olóòtú tẹ bá róbídìyẹ tó pakuru mọ́nu láti dáàbò bo ọmọ rẹ̀ ẹ má bá wí o ọ̀rọ̀ ọmọ ló ń ṣe. Ìyá mi jẹ́ oníṣòwò ńlá. Wọ́n máa kúrò lé ní òwúrọ̀ wọ́n á dé ní aago 5 ìrọ̀lẹ́. Nǹkan tí kò jẹ́ kí ọ̀rọ̀ yìí hàn sí màámi nìyẹn. Àmọ́ ní ọjọ́ kan màámi gbàgbé nǹkan sílé. Ṣàdédé ni màámi wọlé lọ bá bàbá mi tó ń bá mi lájọṣepọ̀. Ibi tí màámi ti ní káwọn kígbe ni bàbá mi súnmọ́ wọn ni wọ́n fún wọn lọ́rùn pa. Màámi má dolóògbé. Bàbá mi kìlọ̀ fún mi. Ó ní pé tí bá sọ fún ẹnikẹ́ni bí ẹ̀jẹ̀ ṣe máa jáde lára mi nìyẹn. Èyí dẹ́rù bá mi púpọ̀. Ikú màámi tó jẹ́ ká kúrò níbi tá à ń gbé lọ sí ilé tuntun lẹ́lẹ́bù ọjà. Lẹ́bù ọjà. Àmọ́ mo lérò wípé nǹkan máa yàtọ̀. Àmọ́ kàkà kó dẹ̀ lára ìwé àgbọn nílé ló ń lé sí. Mo máa ní oyún lẹ́ẹ̀mẹ́ta lọ́dún kan tí bàbá mi máa ṣe fún mi. Kò pẹ́ mo tún wá ní ìwé. Bàbá mi pe dókítà ó sì wá. Àmọ́ nǹkan tí wọ́n lérò kan ni wọ́n bá o.
Kò ṣeé ṣe, sir. Kí ló dé tí ò lè ṣeé ṣe? Sir, tí wọ́n máa gbé yín àwọn ìrìn àjò kan lórí ibà tí ṣe ń ṣe bọ̀, ẹ máa mọ̀ wípé àwọn abortion láti ní in the past because it was second trimester. Ilé rẹ̀ láti ṣe is inadequate equipment. Oh, really difficult for me. And with the scan tí mo ṣe fún from our hospital, ó jẹ́ kí n rí wípé the inner lining of our uterus ó ti weak gidi gan. So doing this abortion only leads to complication, and that could even lead to her not being able to have children again. And I don't think you want that. And there's no other option. No. Doctor. Sir. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilé mi. Nǹkan tó do ti dé tí ò gbọdọ̀ rọrùn mọ́ ni. Do you understand? Ó yé mi. Ọmọ ọ̀dọ̀ àgbà ni mi náà sí. You may leave now. All right, sir. I'll wire your money to your account. Thank you very much, sir. Ẹ̀yin ará ilé, ǹjẹ́ ẹ rí wípé kàyéfì ńlá lọ̀rọ̀ Mọ́rìnsọ́lá àti bàbá rẹ̀. Arábìnrin Mọ́rìnsọ́lá pẹ̀lú gbogbo fìtìnátì, wàhálà, àjàgà, ohun ìdààmú tí bàbá yín kò yín sí, bó lẹ̀ ti wá bọ́nú ẹ̀ àti pé bó lẹ̀ ti ṣe é. Olóòtú, àṣé lóòótọ́ ni pé òkú ọlọ́mọ kì í sùn. Ẹlẹ́dàá màámi ọmọdún mi ló kó mi yọ. Torí kodò ń bá rere, ajáwé òróṣọ ìmọ̀lùkùtù pẹ̀bẹ̀. Torí kodò ń bá rere, ajáwé òróṣọ ìmọ̀lùkùtù pẹ̀bẹ̀. Ohun amọ̀lámọ̀ èyí a ò mọ̀ ó ṣàgbà ẹni. Aṣọ tó kọ́gùn ségun là ń pè ní jẹ̀pẹ́. Ẹni Ṣàngó tójú ẹ̀ wọlé kò ní bọ́ba kò so. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ibi. Mami. Mami. Mọ́rìnsọ́lá. Ọmọ kan tó dùlé òmùbẹ sí pupa tí ìbá sì rìn àjò ọmọ jàmjàm jálùjà òfòkàrà ní lámúṣùpá ọkọ ṣọ́ra àkókò yìí kì í ṣe ìyá ẹ̀ ọmọ ẹ̀rìn mo jẹ́. Mami, ọmọ bíi ti báwo? Ẹ̀yin ni ìyá mi. Àbí ẹ mọ̀ mí ni? Èmi Àárìnsọ́lá ọmọ yín. Kò tí lè yé. Wo gbogbo wàhálà ẹ, gbogbo ìdààmú àti ìṣòro tó wà náà pátápátá ni mo rí o. Mo wá mọ̀ padà wá ni gẹ́gẹ́ bí ọmọ ẹ láti wá ràn ẹ́ lọ́wọ́ láti gbèjà ìjà. Mọ́rìnsọ́lá, àtò iye tí àkókò àti àsìkò bá tó.
Ta ló ń pè mí? Ta ló ń pè mí? Táyà. Bádéjọ, Juni, ṣé wo mọ̀ pé ìlú òdùn tábàdé ní bájó? Ìfẹ́ òdùn tábàdé ní kejì ẹni. Bádéjọ, ìfẹ́ tó wà láàrin èmi àti ẹ, ìfẹ́ awẹ́ ní bá kú ni. Ìfẹ́ tí bá kú kò tẹ̀lé mi ni. Rárá o, mi ò bẹ ṣerúfẹ́ bẹ́ẹ̀. Bádéjọ, kí ló wí? Èmi nìkan wọn máa dágbé irọ́ ló pa lẹ́rìí ló ń tẹ̀lé mi. Mi ò lè lọ o. Mi ò lọ. Mi ò lè lọ fẹ́. Mi ò lọ. 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 Èèwọ̀ tó bá di lọ́la kọ́lá inú ẹnu lẹ́sẹ̀ fi pàkúrọ̀ ojú ọ̀nà wọ́n pè mí lọ́rùn mi ò ní jẹ́ aṣọ pupa ni mo fi ránṣẹ́ sí wọn níbẹ̀ torí aṣọ pupa kì í bókun lọ désà aṣọ pupa olùrọ̀ wọn ránṣẹ́ pè mí mi ò lọ aṣọ pupa ni mo fi ránṣẹ́ sí wọn níbẹ̀ aṣọ pupa kì í bókun lọ désà aṣọ pupa. Ìyàwó arábìnrin ìyàwó ẹ̀ẹ́dógún ni tí ó sì ń kan. Alábí oṣù. Mo jẹ́ ń bẹ̀ gbèdégbèjọ bí ẹ̀rìndínlógún ọwọ́ fà. A jẹ́ pé o mọrú ifá tó ń dá. O sì mọrú ifá tó ń bọ̀. O lójúdú bẹ́ẹ̀ sì ni ò ní tòde. Àgbàbí ìyá kànáà ò yé tí rí tó fi rí bẹ́ẹ̀. Ìsìnkú ọ̀run mo kọ mi. Tí o ṣe nǹkan kí ni tó ṣẹlẹ̀? Alábí oṣù. Mo jẹ́ ń bẹ̀. Wọ́n Bádéjọ ń bọ̀ wá báyìí. Tó bá dé débí gbogbo nǹkan tó bá bẹ́ẹ̀ sọ. Wọ́n kò sí àbùjá kankan lọ́rùn ọ̀pẹ. Yé tí rí. Bẹ́ẹ̀ ni wọ́n sọ fún mi pé ọjà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa lọ. Kó lọ dúró sáàárín ọjà. Kó lọ sọ gbogbo ìkà àti ìwà ibi tó ṣe fẹ́mi àtọmọ mi. Ẹ̀dùn náà má jà kìkìrì rẹ o. Sẹ́rí ọmọkùnrin tá ń sọ yìí èèyàn tí mo lè dádọ̀bálẹ̀ láàrin tí n mú bàtà ni o lọ́nà mi ta lè gbà yàtọ̀ sí ọ̀nà ọjà méje bóyá ká nà ní pàǹkẹ́rẹ́ kínú yín lè yọ ẹ dákun sìnkú ọ̀hún. Alábí oṣù. Alábí oṣù. Òkú mi mo ń dáhùn. Tó bá ní ọ̀rọ̀ tí mo sọ kò yé kó máa rọ́ọ̀kì lọ́kàn ẹ̀. Ìyá lára mi ajájá yìí ó dín tí ó dá mí dèdò ni ó wọ̀ lọ ni ó lọ rè jẹ́wọ́ gbogbo tá a ṣe ní kọ̀kọ̀ ni láì ya wèrè béèyàn bá ya wèrè pàápàá wọn ó ti mú kó tó dọ́jà méje yóò lọ rè sọ pé mo ṣe báyìí o mo ṣe báyìí o nígbà tí wọ́n bá dọ́jà kínní ọjà kejì ọjà kẹta wọ́n ti kópa síbẹ̀ tó bá sọ owó ọ̀hún jáde ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yọ ọwọ́ wo la fi jẹ́ o báwo ni wọ́n ṣe sọ fún Bádéjọ tó bá dé rí ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn báwo ni wọ́n ṣe sọ fún o. Àbọ̀ yìnbọn ṣíṣẹ́ o. Àbọ̀ yìnbọn ṣíṣẹ́. Bádéjọ. Àbọ̀ yìnbọn ṣíṣẹ́. Lẹ́wọ̀ ọmọ rẹ̀ o. Ìwọ ọmọ dá ọ̀rọ̀ kan dúró dé. Lọ́rọ̀ dúró dé. Bẹ́ẹ̀ni ọ̀làlà. Bẹ́ẹ̀ni mo lálàá láì náà mo ní kí wọ́n ṣàlàyé. Má ṣàlàyé o. Gbogbo ń tọ́ lálàlà ni mo mọ o. Aláwọ̀ ọ̀sẹ̀ o. Yóò ṣe o. Kó má bàa ṣe náà mo ṣe wà. Èmi mọ̀ pé yóò ṣe bí ó ṣe ní sẹ́ni pé tí mo fẹ́ sọ fún ọ yìí tó o bá lè ṣe sórí gbogbo tó ṣe ní kọ̀kọ̀ tó ṣe é pé ojú mẹ́rin lọ́mọ ọ wà lọ́jà méje ọlọ́rin jẹ́wọ́ mẹ́ láàrin ọ̀pọ̀ èèyàn. Mo jẹ́. Nǹkan tí mo ṣe ń kọ̀kọ̀ àbí nǹkan tí mi àti yín jọ ṣe. Tí tani àti tani jọ sí tèmi rẹ jọ sí àbí tó wọlé wá tó náà fẹ́ lówó tí mo ṣe fún ọ tó o bá wá àbí wèrè ń gbélé yín kí n tẹ̀wọ́ lọ́wọ́ bí wà. Bàbá wo ṣe bí irun mi tó ń jọ onílù tó ń lù fún mi ṣe bẹ́yìn ni tẹ̀ wà lókè o. Ẹgbẹ́ tó sì ti bẹ́ẹ̀ ní ìsinsọ́ wọn pé kó ní kẹ́kọ̀ọ́ kó lè dúró láyé rẹ̀ ni ó ti lùlù yí ó ti bẹ́ẹ̀ ó
dúró báyìí ó lọ rè ṣe tó yẹ kó ṣe èmi náà dúró láàrin. no hell no máa lọ sọ́jà méjì lọ máa jẹ́ ọ lọ máa kà ń bẹ́ẹ̀. ẹ jẹ́ ká ṣe nǹkan kan mo gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn bọ̀ ká ṣe nǹkan kan bí ètùtù tí kò ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀. ètùtù tó bá ṣe pé tùtù wà tá a ṣe sẹ́mi ọ̀rọ̀ àmọ́ yín gbà wọ́n mọ̀ yín àgbàdo sẹ́yìn gbà n ò tí ní sọ fún ọ pé tùtù lọ́kàn tá a ṣe má bí mi nú o tó bá bí mi nú wọn ní kó kọ́kọ́ kú ọ̀nbẹ́ náà. ṣé ọ̀ lè ṣe àbí ọ̀ lè ṣe ọ̀dà àbọ̀ ọ̀bá lè ṣe mọ̀ mú ọ tipátipá mọ̀ sí ọ lọ rè ìjókòó lọ́ọ̀rẹ́ rẹ èmi náà ìjókòó ni sọ̀rọ̀ àlàtọ̀ ọ̀làǹ yọ padà ṣe bọ́mọ tí ń yín kọ́ ká lóhùn ọ̀ padà lọ náà ni òṣèlú tó mọ rẹ̀ ikú ni o. kò tí ì yá èmi ò mọ tí mo lè ṣe kí ju tí mo sọ mu lọ. mo ti wá sọ pé n ta àjọ sí ẹni pé bẹ́ẹ̀ yàrá bá fọ́ lójú àwọn eléyìí lè pààyàn. n ta àjọ sí àbí tó bá wà. wọ́n ní kí Bádéjọ má ṣe kánjú tu Olúọ̀rán ó kánjú tu Olúọ̀rán. wọ́n ní kí Bádéjọ má fi wàdùwàdù rédà lórí ìkànnì ó fi wàdùwàdù rédà lórí ìkànnì. ó ní owó òun ò tó òun á fi gàngàn fà á ó wá ṣe é tán ó dáa fún un. ìgbà àfihàn kà la fi ń san àṣegbé kan ò sí ìgbà tá a ń ṣe àwòrán jinlẹ̀ àṣetán ló dàpọ̀ mọ́ àlọ́wọ́ yóò lẹ́yìn o ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn yóò lẹ́yìn o ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn. ọ̀rọ̀ ìtàn ni yóò dàbò dọ́là. ọ̀rọ̀ ìtàn ni yóò dà bòdò yóò dà bòdò láyé yóò lẹ́yìn o yóò lẹ́yìn o òun àfòníṣe ọ̀rọ̀ ìtàn ni bòdò láyé tẹ̀rín torí podò ń bá rere ajáwé wo oróṣọ ìmọ̀lùkùtù pẹ́bẹ́. kàyéfì o kàyéfì o àràbà túra torí podò ń bá rere ajáwé wo oróṣọ ìmọ̀lùkùtù pẹ́bẹ́. ohun amọ̀lámọ̀ èyí a ò mọ̀ ó ṣàgbà ẹni aṣọ tó kọ́gùn ségun là ń pè ní jẹ̀pẹ́ ẹni Ṣàngó tójú ẹ̀ wọlé kò ní bọ́ba kò so mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ibi ẹ̀rìn délẹ̀ máa rí mọ́ ìrírí lójorí àgbàkodò mo ní ìrírí lójorí àgbàkodò àgbà ṣáà lóhun torí tójú wọn fi jìn o bẹ́ẹ̀ bá bí wọ́n lérè wọ́n rí wí o wọ́n rí sọ. àìrìnjìnà ṣóun la ò rábùkẹ́ ọ̀kẹ́rẹ́ bọ́dẹ̀ẹ́dẹ́gbó títí yóò pọ̀kẹ́rẹ́ tó súnkẹ́. ohun ojú rí ẹnu ò lè ròyìn tán o àfi ká fi sẹ́nu dákẹ́ ìrírí ń bẹ lábẹ́ ọ̀run ayé 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 kàyéfì ni o kàyéfì ni o ayé kàyéfì ni o kàyéfì ni o àràbàtúrà mú tó lé ibodò parí àràbàtúrà mú ajáwé wo oróṣà o kùtù pẹ̀lẹ́ ayé ayé kàyéfì ni o. Àràbàtúrà mú o torí bodò ń bá rere ajá
shawe mwalukutu bebe te ya mela ke na sina mania sinima le kalorana ya lo yena ya zina